kan a sì máa pọ́n ikú lé. Ikú tó jẹ́ wípé dandan ni ikú. Dandan lolúwa mi ṣe kú fún gbogbo ẹ̀dá tó dá. Mi ò wá mọ̀ bóyá Ọlọ́run kọ́ ló dá wa o. Gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá nínú ayé yìí, dandan ló ṣe kú fún wọn. Ikú yẹn lẹ̀yin wá ń pọ́n lé. Ikú tí kò ní regard lẹ̀ ń pọ́n lé. Dandan ni ikú. Ilé tí wọ́n fẹ́ kọ́ yẹn kì í ṣe dandan. Mọ́tò tó fẹ́ rà kì í ṣe dandan. Aṣọ tó ló fẹ́ wọ̀ kì í ṣe dandan. Ìlú òyìnbó tó fẹ́ lọ yìí kì í ṣe dandan. Ọmọ tó ló fẹ́ bí gan kò ń ṣe dandan. Aya tó ló fẹ́ fẹ́ kì í ṣe dandan. Ọkọ tó ló fẹ́ fẹ́ kì í ṣe dandan. Ṣòro nǹkan tí Olúwa mi, ọba Èdùmàrè, tó pè ní dandan, òun ni ikú. Òun lẹ̀yin wá ń pọ́n lé kiri. Ẹ̀ ń pọ́n lé. Ẹ̀ ń gbéjẹ̀bẹ̀ lákìsà. Ikú ò ṣe é pọ́n lé nítorí wípé dandan ni ọ̀rọ̀ ikú. Ọjọ́ tó lé kálukú kọ̀ máa kú ló yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ohun tó jẹ́ kó pọ́n lé nìyí o. Ọ̀nà àbáyọ wípé tó bá tiẹ̀ kú, níbo lo fẹ́ já ìrìn àjò ẹ, níbo lo fẹ́ já sí? Ṣé nínú iná ni àbí ní ọ̀dọ̀ Olúwa mi tí à ń pè ní ọ̀run rere? Is it hellfire or you are going to heaven? Ìyẹn ló jẹ́ kó pọ́n lé, kì í ṣe kú. Dandan ni kú o, kò dẹ̀ sóhun tó lè ṣe sí i. Ohun tí mo sọ yìí tó bá make sense tó dẹ̀ pé ó lè yé èèyàn padà, ó lè bá mi share fún wọn. Orúkọ tèmi ò yí padà. Baba confirm JP ni. Kò sí ikú tó máa pa àgbàlagbà tá ò ní rí kó lórí ẹ̀ nínú ẹ̀. Ẹ̀yin ni kí ẹ jẹ́ ká ṣayé ire. Ẹni tó ṣayé ire tí ń pọ́n kú lé. Béèyàn bá ti kú, ó ti kú nìyẹn. Bókú bá ti kú, ẹ jẹ́ kó lókù lọ sòkú ẹ̀. Tó bá jẹ́ wípé nígbà tí ẹni tó kú wà láyé bẹ́ẹ̀ ṣe gbárùkù tí wọ́n nìyí ni, kò bá dáa. Ẹ̀mí àwọn èèyàn ò bá máa gùn ìgbà tó bá wá kú tán, nítorí pé ẹ tún fẹ́ fi òkìkí wọn yẹn, ẹ tún fẹ́ fi jẹ oúnjẹ, ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ YouTube, ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ Instagram, ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ TikTok, ẹ fẹ́ fi gbowó lọ́wọ́ Facebook. Ẹ wá máa pọ́n òkú yẹn lé kiri tó pé ẹ fẹ́ fi òkú ẹlòmíì tó kú, ẹ̀yin tún fẹ́ fi máa jẹ oúnjẹ. Ó bẹ̀rù ọjọ́ àti sùn ẹ. Ó bẹ̀rù ọjọ́ ọ̀la rẹ. Ó bẹ̀rù ọjọ́ tó jẹ́ wípé wàá gbé ọwọ́ ò ní ṣe gbé, wàá gbé ẹsẹ̀ ò ní ṣe gbé, wàá fẹ́ jẹ oúnjẹ ò ní ṣe jẹ. Wọ́n á máa bẹ̀ wá ní kò sórí ọ̀fẹ́ mọ́ láti lè jẹ gbogbo yìí. Ẹ bẹ̀rù ọjọ́ yẹn. The death is constant. There is nothing we can do about it. But what you need to do ni pé ìwọ sá eré bí ò ṣe ní wọ inú àpáàdì bó ṣe máa dé ọ̀dọ̀ Ọlọ́run gangan padà. Òun ló jẹ́ kó sá. Lọ́rọ̀ yìí bá ṣe nǹkan tó jẹ́ kó ṣe nínú etí rẹ̀, ìwọ olùgbọ́ mi, ìwọ ṣí ẹ̀fẹ́yàn kan náà. Ṣí ẹ̀fẹ́yàn kan. Ní kò báwọn ẹ̀ kó sáré mọ́tò kò kíkọ́ dandan. But ikú yẹn dandan ni ikú. Ṣùgbọ́n ohun tó jẹ́ kó jẹ́ láyà níbẹ̀ ni pé ṣé ní ìgbẹ̀yìn tó bá padà kú ṣé ó máa wọnú náà ni àbò máa rí Ọlọ́run? Ìyẹn ni kó máa rókì lọ́kàn tiẹ̀.